ẹ̀yin èèyàn ẹ mọ̀ tó wá gbọ́n torílẹ̀-èdè Amẹ́ríkà sọ lórí ọ̀rọ̀ àti dẹ́kun àwọn afẹ̀míṣòfò lórílẹ̀-èdè Nàìjíríà lórí ọ̀rọ̀ àwọn ISWAP afẹ̀míṣòfò àtàwọn Boko Haram yìí. ẹ̀yin èèyàn kí lórílẹ̀-èdè Amẹ́ríkà sọ? orílẹ̀-èdè Amẹ́ríkà ló kù ó kù báyìí ní ìbọn rò. tẹ́ ẹ̀ bá gbàgbé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Sokoto látàrí ibi tí orílẹ̀-èdè Amẹ́ríkà tẹ́ ti ju àdó olóró ṣùgbọ́n ẹ tó wá gbọ́n tí orílẹ̀-èdè Amẹ́ríkà tó sọ pé àwọn ó ṣe o ìgbésẹ̀ tó tẹ́ fẹ́ gbé. ẹ̀yin èèyàn ẹ wá nǹkan fìdílé nǹkan n ó ṣàlàyé n ó yànnàná fọ́nrán yìí tí ó yẹ yín lórí ètò Kúnlé Ìjẹ̀ṣà. tó bá wá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé lórí ètò Kúnlé Ìjẹ̀ṣà ẹ tẹ subscribe button yín kẹ́yìn náà kẹ́ lè máa jàǹfààní bá a bá ṣe ń mú gbogbo nǹkan wá lóòrèkóòrè sórí ètò Kúnlé Ìjẹ̀ṣà. àdéhùn wa náà là ń múṣẹ pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé láàmú mo wá sí etí ìgbọ́yín tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́ sì mọ̀ fetí ara yín gbọ́. ẹ̀yin èèyàn ṣé gbàgbé ìgbésẹ̀ tí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà tó gbé ní ìpínlẹ̀ Sokoto ní ọjọ́ ọdún Kérésìmesì látàrí ibi tí wọ́n ti ju àdó olóró sí àwọn afẹ̀míṣòfò. ẹ jẹ́ ká ṣèyẹn lé ní ẹ̀yin èèyàn ẹ tó wá gbọ́ àfojúsùn àwọn orílẹ̀-èdè Amẹ́ríkà o. wọ́n níbi tó kù táwọn tó ti fẹ́ lọ sọsẹ́ báyìí wọ́n ní Sambisa làwọn tó ti fẹ́ lọ sọsẹ́ o. torí àwọn orílẹ̀-èdè Amẹ́ríkà yìí wọ́n ní irinṣẹ́ tí wọ́n fi ń wo ibi tí àwọn afẹ̀míṣòfò yìí tẹ́ ń fara pamọ́ sí. ìtorí ẹ̀ náà fi sọ pé Sambisa Forest làwọn ti fẹ́ lọ sọsẹ́. ìròyìn kan èyí tó ń tẹ̀ wá lọ́wọ́ níbi tá a ti gbọ́ pé ọkọ̀ ojú òfurufú tí àwọn ọmọ ogun orílẹ̀-èdè Amẹ́ríkà ń lò tí wọ́n fi ń survey tí wọ́n fi ń gádà gbogbo ibi tí àwọn afẹ̀míṣòfò ISWAP àwọn Fúlàní bandit àwọn terrorist níbi tí wọ́n fara pamọ́ sí. wọ́n ní kódà wọ́n ní aeroplane wọn ló ti ń fò káàkiri gbogbo agbègbè Borno gbogbo ibi tí àwọn afẹ̀míṣòfò yìí tí wọ́n fara pamọ́ sí tó sì túmọ̀ sí pé ibẹ̀ gangan ni àwọn ọmọ ológun orílẹ̀-èdè Amẹ́ríkà náà mọ̀ tájẹ́tì láti fẹ́ lọ ṣiṣẹ́. tẹ́ ẹ̀ bá sì gbàgbé ẹ̀yin èèyàn wa ọjọ́ mọ̀ ti gorí ọjọ́ tó sù mọ̀ ti gorí oṣù tí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà sì ń tẹnu mọ́ wípé ẹ sọ fáwọn afẹ̀míṣòfò yìí kẹ́ lọ dáwọ́ ọṣẹ́ bí wọn dúró lórílẹ̀-èdè Nàìjíríà látàrí bẹ́ẹ̀ tí ń pa Kìrìsìtẹ́nì tẹ́ ń wọlé ìjọsìn tẹ́ ń gbá àwọn èèyàn wọgbó tẹ́ ń dó sójú òpópónà tẹ́ ń gbé èèyàn wọgbó tẹ́ ń gbowó ribiribi ṣùgbọ́n ní báyìí wọ́n ti gungi kọjá ìwé o. kódà tẹ́ ẹ̀ bá sì gbàgbé ọ̀pọ̀ àwọn ọmọ Nàìjíríà gan tó wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà náà sọ pé mọ Trump ní tó bá ti bẹ̀rẹ̀ dandan ni kó parí ẹ̀. wọ́n wá ní àwọn tán fẹ́ target ibi tí operation kù báyìí àwọn ISWAP tó ń bẹ ní Sambisa àti àwọn Boko Haram àti àwọn Fúlàní bandit tán parapọ̀ yìí wọ́n ní kódà wọ́n ní àwọn náà ti rugi oyin o látàrí ìgbésẹ̀ tí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà tó fẹ́ gbé. wọ́n ní sẹ́sẹ̀ wá rí eléyìí tó kọ́kọ́ ṣẹlẹ̀ nípínlẹ̀ Sokoto wọ́n ní kékeré nìyẹn wọ́n ní sẹ́rẹ́ eléyìí tí wọ́n fẹ́ gbé kódà wọ́n ní gbúròó gbọ́. ẹ̀yin èèyàn bó o lẹ ṣe rí fọ́nrán yìí. ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká máa gbọ́ èròǹgbà yín lábẹ́ comment section wa. ẹ̀yin náà lórí ọ̀fẹ́ láti sọ èròǹgbà yín ntẹ́ ẹ̀yin náà bá fẹ́ sọ látàrí tí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà tó ń sọ nínú fọ́nrán yìí. ṣé kí wọ́n tó lọ juṣẹ́ wọn ni àbíbò ni àbẹ́yìn èèyàn ti ń kàánú àwọn afẹ̀míṣòfò àwọn ISWAP àwọn terrorist tọ́ ẹ̀yin èèyàn ẹ tó gbọ́ o ni wọ́n bá mọ̀ tó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn. èèyàn kan tó mọ̀ nípa ọ̀rọ̀ àwọn terrorist afẹ̀míṣòfò yìí tó sì mọ̀ nípa ọ̀rọ̀ orílẹ̀-èdè Amẹ́ríkà bí wọ́n ṣe ń ṣiṣẹ́ wọn tí orúkọ rẹ̀ ń jẹ́ Brown Philip. ẹni yẹn ló wà lágbègbè gbogbo Sahel tó yànnàná bí ọ̀rọ̀ yìí ṣe lọ. gbogbo bẹ́ẹ̀ ṣe ń sọ operation bẹ́ẹ̀ òun ló mọ̀ tó jẹ́ pé àti pàápàá jùlọ gbogbo bẹ́ẹ̀ ṣe ń takú àwọn èsì òkọ́kọ́ afẹ̀míṣòfò ISWAP terrorist Fúlàní bandit ìyẹn ní agbègbè Sahel. lálàgbà ń bá mọ̀ tó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ẹ̀ ó ní ọjọ́ sátidé ìyẹn ní sátidé 27 of December ó ní tẹ́ ẹ bá rí ọkọ̀ bọ̀gìnì ọkọ̀ ojú òfurufú ó ní bó ṣe ń yípo gbogbo Borno ká ó ní ẹ wò ó ní fẹ́rí sùn ó ní iná tó dáhùn ó ní tẹ́ gbúrò gbọ́ látàrí ìgbésẹ̀ tí àwọn ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà tẹ́ tó fẹ́ gbé. ló bá mọ̀ tó tẹ̀síwájú ó ní ṣe wá rí ọkọ̀ ojú òfurufú tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí tí àwọn ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà máa ń lò ó ní ṣe rí agbègbè tí orílẹ̀-èdè Amẹ́ríkà bá ti fẹ́ sọsẹ́ ní ọkọ̀ ojú òfurufú yìí ló ti máa ń pòyì tó máa ń lọ tó máa ń bọ̀. ó ní ṣe wá rí bó ṣe ń pòyì yẹn ó ní kódà bí òkínní abẹ́rẹ́ ó ní tó bá wà ńlẹ̀ ó ní gbogbo ẹ̀ ló ń rí pé kò sí ti aeroplane ọkọ̀ ojú òfurufú tí kò ní rí. ó ní ṣe rí ẹni tó jẹ́ National Security Adviser Nàìjíríà ìyẹn ní Ribadu
ó ní tó ti lọ bá defence secretary lórílẹ̀‐èdè Amẹ́ríkà ó láti gbà yẹn tí ọ̀rọ̀ ti wọ̀ àtìgbà yẹn lórílẹ̀‐èdè Amẹ́ríkà náà ti bẹ̀rẹ̀ sí ní gbégbésẹ̀ ìyẹn sí ọ̀rọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà. Ó wá níṣẹ́ wá rí gbogbo ibi tí àwọn afẹ̀míṣòfò yìí tí wọ́n farapamọ́ sí, ó ní gbogbo ẹ̀ pátá ló wà lọ́wọ́ àwọn ọmọ ogun orílẹ̀‐èdè Amẹ́ríkà. Ó wá níṣẹ́ rí pẹ̀lú ìwòye òun pẹ̀lú experience tó ń ti ní pẹ̀lú orílẹ̀‐èdè Amẹ́ríkà, ó níbi tí iṣẹ́ kàn báyìí ó ní Sambisa ni. Ó wá níṣẹ́ rí gbogbo àwọn ISWAP, àwọn ICC, àwọn terrorist tán kóra wọn jọ papọ̀ tó jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ papọ̀ wọ́n ń yọ orílẹ̀‐èdè Nàìjíríà lẹ́nu. Ó ní gbogbo ẹ̀ lẹ́gbùrò gbọ́, ó ní mọ orílẹ̀‐èdè Amẹ́ríkà ní tí wọ́n bá ti láwọn ó ṣe ni wọ́n ó ṣe. Ó ní torí ẹ̀ náà fi ń tẹnumọ́ fójọba orílẹ̀‐èdè Nàìjíríà lọ́jọ́ tó ti pẹ́ pé ipe ẹ lọ bá àwọn èèyàn sọ̀rọ̀ kẹ́ dẹ́kun ìwà búburú tẹ́sí ń gbé nípa tẹ́ ń gbé ní wọgbó ní. Ṣùgbọ́n báyìí ó kẹ́ tí ó dá orílẹ̀‐èdè Amẹ́ríkà dúró. Ó wá ní ṣùgbọ́n báyìí ó kẹ́ tí ó mọ̀ dá orílẹ̀‐èdè Amẹ́ríkà dúró látàrí iṣẹ́ tẹ́ ti bẹ̀rẹ̀. Ẹ̀yin èèyàn bó o lẹ̀ ṣe rí fọ́nrán yìí sí wọ́n ní wọ́n ní ìpínlẹ̀ Sambisa ló kù báyìí tí àwọn orílẹ̀‐èdè Amẹ́ríkà tẹ́ ti fẹ́ lọ ṣọṣẹ́. Níta tó ní ká tó mú wá sí etí ìgbọ́yín nìyẹn. Àdéhùn wa náà là ń múṣẹ lórí ètò Kúnlé Ìjẹ̀ṣà pé gbogbo nǹkan tó bá lọ káàkiri gbogbo àgbáláyé láàmú mú wá sí etí ìgbọ́yín tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sí mọ̀ fetí ara yín gbọ́. Ìtẹ́yìn náà bá ní lérò ńgbà tẹ́ fẹ́ sọ ẹ sọ sí àpò comment section wa, ẹ pín fọ́nrán yìí, ẹ pín lógúnlógún, ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ibi tá fi àdàgbà ètò yìí sọlẹ̀ sí rè bó bá tó ṣe ń lọ àátọ́ mọ́ jẹ́ kẹ́yìn èèyàn wa kẹ́ mọ́ gbọ́. Àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé orí wa ò ní gbàbọ̀dẹ̀, a ní bọ́ sọ́wọ́ àwọn afẹ̀míṣòfò yìí. Ire lójú owó rí o, ire lójú ọlá rí, ire báyìí lójú gbogbo wa ọmọ rí. Ìpàdé wa bí oyin, ó dàbọ̀.